Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo kí gbogbo etí tó ń bọ̀ wá àti ojú tó ń wò wá káàbọ̀ sí iléeṣẹ́ ìránṣẹ́ agbára ọ̀rọ̀ rẹ̀. Orúkọ tèmi ni Honey Ọlátúnjí Emmanuel. Wákàtí agbára ọ̀rọ̀ rẹ̀ náà láti wá wà yìí torí pé Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Mo fẹ́ kẹ́ wí tẹ̀lé mi láti lé pé Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ohun tí ẹ̀mí mímọ́ fi rán mi jáde láti bá wa ènìyàn sọ̀rọ̀ lónìí ni gbígba kọ́kọ́rọ́ tó ṣí ilẹ̀kùn ògo fún ayé rẹ̀. Gbígba kọ́kọ́rọ́ tó ṣí ilẹ̀kùn ògo fún ayé rẹ̀. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú mo fẹ́ ká jọ gba àdúrà. Bàbá wa àti Ọlọ́run wa adúpẹ́ agbẹ́yìnga lónìí fún àǹfààní tẹ́ fún wa lórí ètò yìí lónìí. Adúpẹ́ ohun gbogbo tẹ́ ṣe nínú ayé wa, èyí tí a lè rántí àti èyí tí a kò lè rántí. Adúpẹ́ ìbùkún yín, adúpẹ́ ìwà láàyè ti yín tẹ́ fi hàn lórí ayé tiwa. Adúpẹ́ ikú àti àjíǹde yín, adúpẹ́ ẹ̀jẹ̀ tó rà wá padà. Ayìn lógo ní gbogbo ọ̀nà, ọba tí ń torí ọpẹ́ ṣoore ìmíràn ẹ̀gbọ́n ọpẹ́ wa. Akérabọ̀ náà ẹ̀jẹ̀ Jésù yìí fún ìwẹ̀nùmọ́ ìṣẹ́ wa àti gba àṣẹ. Lónìí ẹ̀mí mímọ́ ń bá wa sọ̀rọ̀ rẹ, ọ̀run ẹ kọ sí wa lónìí. Ẹ ràn wá lọ́wọ́ láti jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ kí àṣẹ ọ̀rọ̀ yín jáde lónìí kó bá yí àwọn ènìyàn pàdé kí òkòkò sì jẹ́ ti yín títí láéláé. Bàbá dúpẹ́ torí tí ẹ ti gbọ́ àdúrà Jésù Olúwa wa. Àmín. Orúkọ tèmi ni Honey Ọlátúnjí Emmanuel. Lẹ́ẹ̀kan sí mo wí pé ohun tí a fi rán mi jáde láti fi bá àwọn ènìyàn sọ̀rọ̀ ni gbígba kọ́kọ́rọ́ tó ṣí ilẹ̀kùn ògo fún ayé rẹ̀. Arákùnrin àti arábìnrin, bàbá àti màmá àti gbogbo etí tó ń gbọ́ mi àtọkàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́, kí tí ẹ̀dá ń pè ní kọ́kọ́rọ́. Kọ́kọ́rọ́ lóhun tá a lè sọ ká lè pè ní àṣírí tó di ayé rẹ̀ mú. Kọ́kọ́rọ́ la lè pè ní àṣẹ. Àwọn Yorùbá tiẹ̀ máa sọ̀rọ̀ kan wá ní gidigba kò sílẹ̀kùn àfẹ́ni tó máa ní kọ́kọ́rọ́ dání. Gidigba kò sílẹ̀kùn àfẹ́ni tó máa ní kọ́kọ́rọ́ dání. Kọ́kọ́rọ́ yìí la lè pè ní àṣẹ. Ẹ wò tá a bá ra ọkọ̀ tuntun lónìí, bó ti wò ó tuntun tó tá a bá ti sọ kọ́kọ́rọ́ rẹ̀ nù, èpo ojú kan náà ni ó wà. Ojú kan náà ni ó wà. Kọ́kọ́rọ́ yẹn ni àṣẹ. Kọ́kọ́rọ́ yẹn ni àṣẹ. Tá a bá lè sọ nípa kọ́kọ́rọ́ pàápàá, á fẹ́ jẹ́ pé púpọ̀ nǹkan àbí gbogbo nǹkan ní kíní kan jẹ́ ìdí tó di nǹkan ọ̀hún mú tá a lè pè ní kọ́kọ́rọ́ rẹ̀. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀. Ǹjẹ́ mọ̀ wípé kọ́kọ́rọ́ kan wà tá a lè kíní kan wà tá a lè pè ní kọ́kọ́rọ́ ìgbéyàwó rẹ̀. Kọ́kọ́rọ́ ìṣerere ayé rẹ̀ wà. Kọ́kọ́rọ́ ìṣòwò ìjèrè ọjà rẹ̀ wà. Kíní kan bẹ tá a pè ní kọ́kọ́rọ́. Ṣùgbọ́n ká má lọ jìnnà, ẹ jẹ́ ká lọ sínú ìwé ìfihàn. Ká lè mọ̀ kọ́ yẹ ohun tí mò ń sọ kó ba lè yé wa. Jésù ló sọ̀rọ̀ nínú ìwé ìfihàn orí kìíní ẹsẹ̀ kejìdínlógún rẹ̀. Ìwé ìfihàn orí kìíní ẹsẹ̀ kejìdínlógún rẹ̀. Ẹgbọ́n tí Jésù wí. Ó wí báyìí pé èmi lẹni tí ń bẹ láàyè tí ó sì kú, sì kíyèsí èmi sì ń bẹ láàyè sí i títí láé, mo sì ní kọ́kọ́rọ́ ikú àti ipò òkú lọ́wọ́. Jésù sọ wípé mo ní ajẹ́ pé tí kọ́kọ́rọ́ kan bá wà tó jẹ́ kọ́kọ́rọ́ fún ikú àti ipò òkú, kọ́kọ́rọ́ kan náà ń bẹ fún ààyè àti ìwà láàyè. Kọ́kọ́rọ́ kan wà tó jẹ́ pé ó lè ṣí ilẹ̀kùn ògo fún ayé rẹ̀. Gbọ́ dáadáa, tí àwọn ènìyàn bá lè tilẹ̀kùn ìṣerere ayé ènìyàn tó bá mú kọ́kọ́rọ́ rẹ̀ dání, láì jẹ́ kó o ṣàkitiyan, ó jà fíkáfíká pẹ̀lú àdúrà kó o bá lè gbà á padà àti ṣeré irú ọkàn bẹ́ẹ̀ á ní agbára. Kọ́kọ́rọ́ ìbísí rẹ̀ sí wà tó jẹ́ wípé tí kọ́kọ́rọ́ ìbísí rẹ̀ sí obìnrin bá bọ́ sí ọwọ́ ọ̀tá rẹ̀, ìgbéyàwó lè lárúkọ lárinrin ká ṣe àríyá rẹpẹtẹ lẹ́yìn ìgbéyàwó, ṣùgbọ́n kọ́kọ́rọ́ tó ṣí ilẹ̀kùn ilé ọmọ tó bá ti bọ́ sọ́wọ́ ọ̀tá ń bọ́. Ẹ̀gbọ́n mi dáadáa, ènìyàn lè máa ṣiṣẹ́ kó máa làágùn, ṣùgbọ́n tí kọ́kọ́rọ́ ìgbéga ayé rẹ̀ bá ti bọ́ sọ́wọ́ ọ̀tá ń bọ́. Ẹ bá mi sọ̀rọ̀ yìí ènìyàn. So kíní kan tá à ń sọ lónìí ni wípé kọ́kọ́rọ́ tó ṣílẹ̀ ògo fún ayé rẹ̀ àfi kó jà fíkafíká kó gba kọ́kọ́rọ́ yìí dání. Jésù fúnra rẹ̀ sọ wípé òun ní kọ́kọ́rọ́ ikú àti ti ìdání. Ìwé ìfihàn orí kìíní lè aka ni. Ẹ jẹ́ ká tún wo ìwé ìfihàn orí kẹta ẹsẹ̀ keje. Ìwé ìfihàn orí kẹta ẹsẹ̀ keje kí nìyẹn wí? Ó kà báyìí wípé àti sí áńgẹ́lì ìjọ ní Philadelphia kọ̀wé nǹkan wọ̀nyí lé ẹni tí ó jẹ́ mímọ́ wí, ẹni tí ń ṣe olóòótọ́, ẹni tí ó ní kọ́kọ́rọ́ Dáfídì, ẹni tí ó ṣí tí kò sí ẹni tí yóò tì, ẹni tí ó sì tì tí kò sí ẹni tí yóò ṣí. Ó túmọ̀ sí wípé ẹni tó ní kọ́kọ́rọ́ yìí ló lè ṣí, òun ló lè tì í. Gbọ́ dáadáa, tí ọ̀tá bá fi lè ti ilẹ̀kùn ìgbéga rẹ, tí kọ́kọ́rọ́ bá ń bẹ lọ́wọ́ wọn, àfikún múra àdúrà. Kódà ìjọba Ọlọ́run ti dàgbà gbára wò báyìí, àwọn
fipá gbà á. Ẹlòmíràn kàwé rẹpẹtẹ, ó sì ní ọ̀pọ̀lọpọ̀ sátífíkẹ́ẹ̀tì ìwé ẹ̀rí ló kó kiri, ṣùgbọ́n wọn ò jẹ́ oríṣẹ́ gidi fi ṣe torí pé kọ́kọ́rọ́ tí ó fi ayé rẹ̀ kalẹ̀ síbi orísun ìtura fún ó wà lọ́wọ́ ọ̀tá. Ajẹ́kùn tí mò ń sọ sí yíwá díẹ̀díẹ̀. Kọ́kọ́rọ́ ìṣeré ayé ẹlòmíràn a lè ti gbà á gbọ́ mi dáradára. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n á máa gba kọ́kọ́rọ́ ògo lọ́wọ́ àwọn ológo. Tó o bá lè ṣe àbí bí o ti gbọ́ mi, ibikíbi tí kọ́kọ́rọ́ ìṣeré ayé rẹ̀ gbé wà àbí kọ́kọ́rọ́ ìṣelógo ayé rẹ̀ gbé wà nípa májẹ̀mú ọ̀rọ̀ rẹ̀ lónìí ọ̀run kó gbà á fún ọ. Ká tó gbàdúrà rárá, mo fẹ́ ká gbé kinní kan yẹ̀wò. Kéètì ẹni mo lè ṣe láti ní kọ́kọ́rọ́ yìí lọ́wọ́. Má jẹ́ ká tara wa jẹ. Jésù gangan ni mo sọ nípa rẹ̀. Òun ní àṣẹ, òun ní àṣẹ, òun ní àmì lórí ọ̀rọ̀ rẹ̀. Torí pé ẹlòmíràn kọ́kọ́rọ́ àṣeré rẹ̀ ó lè rò pé tóun bá sín bẹ́rẹ́, tóun bá wọṣẹ eléyìí, tóun bá lu agbára yé, ọgbọ́n ayé, ìmọ̀ ayé, ìwé tó kà kọ́ ó dára láti kàwé, ṣùgbọ́n ohun tí mo sọ ni pé àti ní kọ́kọ́rọ́ ìṣelógo kí ayé rẹ̀ bá lè wá sí ìmúṣẹ ohun tí ọ̀run sọ nípa rẹ̀ àfi kò ní Jésù. Jésù sọ nínú ìwé Ìfihàn orí kìíní ó ní òun ní kọ́kọ́rọ́. Ó sọ ní ìwé Ìfihàn orí kẹta bákan náà òun ní kọ́kọ́rọ́ yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n mú wa lọ sínú ìwé Mátíù ohun tó ṣe gangan tó fi ní kọ́kọ́rọ́ yìí. Torí pé kíní kan ṣẹlẹ̀ nínú ìwé Mátíù tí mo fẹ́ pe àkíyèsí wa sí níbẹ̀ láti wá gbàdúrà. Ìwé Mátíù orí kẹrìndínlógún tá à ń pè ní 16. Ìwé Mátíù orí kẹrìndínlógún tá à ń pè ní 16. Ó dá mi lójú pé ẹ fi ọkàn bá mi lọ. Ẹ jẹ́ ká gbé yẹ̀wò láti ẹsẹ̀ 13. Nígbà tí Jésù dé ìgbèríko Kẹsẹ́ríà ti Fílípì, ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè wípé ta ni àwọn ènìyàn fi ọmọ ènìyàn pè? Wọ́n sì fi fún pé àwọn mìíràn ní Jòhánù Báptísì, àwọn mìíràn wípé Èlíjà, àwọn ẹlòmíràn ní Jeremáyà tàbí ọ̀kan nínú àwọn wòlíì. Ó bi wọ́n léèrè wípé ṣùgbọ́n ta ni ẹ̀yin fi mí pè? Ohun tí àwọn ará àtà ń wílé ni, ṣùgbọ́n ẹ̀yin tẹ̀lé mi, ìjẹ́ kí lẹ fi mí pè? Ìjẹ́ ẹni tí mo jẹ́? Púpọ̀ wa la wà nínú chọ́ọ̀chì lónìí. Ẹlòmíràn kú sínú ìjọ lónìí kò mọ ẹni tí Jésù jẹ́. Ìjọ la mọ̀, ìgbékalẹ̀ ẹ̀sìn la mọ̀, ìjẹ́ ọmọ Jésù. Torí Jésù tó mọ̀, ajẹ́kọ̀ ò ní rárá nínú ayé rẹ̀ ni. Ẹ jẹ́ ká kà sísàlẹ̀ sí ká tó gbàdúrà. Mo wà ní orí kẹrìndínlógún. Ṣùgbọ́n nígbà tó bí wọ́n ní orí kẹrìndínlógún yẹn kò sẹ́ni tó sọ̀rọ̀. Ní orí kẹrìndínlógún, ó wí báyìí pé Símọ́nì Pétérù dáhùn wípé Kristi ọmọ Ọlọ́run alààyè ni ìwọ ń ṣe. Gbogbo àwọn tó kò lè sọ̀rọ̀, ṣùgbọ́n Pétérù, Símọ́nì ó dáhùn, Jésù wá dáhùn wípé Jésù sì dáhùn ó sì wí fún pé alábùkún ni fún ìwọ Símọ́nì ọmọ Jónà, kì í ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ lé ó ṣàfi èyí hàn án, ṣùgbọ́n bàbá mi tí ń bẹ ní ọ̀run. Ó wá wí fún pé orí àpáta yìí lèmi ó sì kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Ẹsẹ̀ 19 ẹgbọ́n tó wí. Ó wí fún pé èmi sì fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run. Ohunkóhun tí ìwọ bá dè ní ayé a ó sì dè lé ọ̀run, ohunkóhun tí ìwọ bá sì tú lé ayé a ó sì tú lé ọ̀run. Á jẹ́ wípé kó o tó gbàdúrà kí àṣẹ tó ti ọ̀run sọ̀kalẹ̀, á jẹ́ pé kọ́kọ́rọ́ yìí wà lọ́wọ́ rẹ ni. Jésù sọ fún Pétérù, ó ní mo yí orúkọ rẹ padà kúrò ní Símónì, ṣùgbọ́n láfikún mo fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba Ọlọ́run. Ǹjẹ́ kọ́kọ́rọ́ tí ń ṣe àṣẹ nínú Jésù ṣó wà lọ́wọ́ rẹ? Ṣé kọ́kọ́rọ́ yìí wà ní ọwọ́ rẹ? Kí n tún sọ bí àwọn Yorùbá tí wọ́n sọ lẹ́ẹ̀kan sí pé fìdígbà ò sílẹ̀kùn. Ẹlòmíràn lè gbàwẹ̀ kó fira gbolẹ̀, ṣùgbọ́n kò sí àṣẹ nínú àdúrà rẹ̀. Mo gbàdúrà tó o bá lè ṣàmì dáadáa, gbogbo agbára tó ní kó o mọ̀ ṣe làálàá dànù láti òní ọ̀run kó dáná sun wọ́n. Kọ́kọ́rọ́ kan ló ti ilẹ̀kùn ìṣedédé rẹ, kọ́kọ́rọ́ kan láfi ti ilẹ̀kùn ayọ̀ rẹ, kọ́kọ́rọ́ kan láfi ti ilẹ̀kùn ìgbéga rẹ, kọ́kọ́rọ́ kan láfi ti ilẹ̀kùn ìbísí àti ìrẹsì rẹ. Kọ́kọ́rọ́ ìṣeré ayé rẹ ń bẹ ní ọwọ́ Jésù nìkan. Gbọ́ dáadáa, àfi tó o bá mọ Jésù, torí pé Pétérù pàápàá Jésù sọ fún mi pé ẹran ara tàbí ẹ̀jẹ̀ kan ló fi èyí hàn án, bí kì í ṣe pé bàbá mi ti bẹ. A jẹ́ wípé ayé rẹ nílò ìfihàn. Ìjọ ti ní ìfihàn, ìjọ ní ìfihàn ẹni tí Jésù ń ṣe.
púpọ̀ wa lónìí ọgbọgbọ ọjọ́ Sunday ìjọ kan ń kún ni púpọ̀ àgbàtà bá lọ sí ṣòro ìjọ kan ń kún ni àlùfáà la wá lọ wòlíì la wá lọ ìjà ọmọ Jésù àwọn mọ́kànlá tó kò lè sọ̀rọ̀ Símọ́nì nìkan ló sọ̀rọ̀ nígbà tó mọ ẹni tí Jésù ń ṣe nípa ìfihàn Jésù wípé ayé orúkọ rẹ̀ padà kúrò ní Símọ́nì ọmọ Jónà àjẹpọ̀ orúkọ rẹ̀ di Pétérù lórí eléyìí la kọ ìjọ òmìnira ó lè sún fún ní kọ́kọ́rọ́ ti ìjọba Ọlọ́run ẹ jẹ́ ká ṣàpẹẹrẹ kankan tí àkójọpọ̀ kọ́kọ́rọ́ bá wà lọ́wọ́ rẹ̀ tí gbogbo kọ́kọ́rọ́ yìí jẹ́ orúkọ oríṣi kan náà tá ò sì sàmì sí tí kọ́kọ́rọ́ yìí lọ bí ọgbọ̀n àbí jù bẹ́ẹ̀ lọ tó sì nílò ẹyọ kan láti ṣílẹ̀ gbọ́ dáadáa tí mo kó lè pẹ̀lú ẹnu ọ̀nà nígbà tó yẹ pé ó dán ilé ìwò ó dán ilé ìwò ó ṣeé ṣe kó pẹ́ lẹ́nu ọ̀nà tí kọ́kọ́rọ́ ìbá lọ bí ẹgbẹ̀rún táwọn olóyìnbó pè ní ẹjẹ́ ìsọ Yorùbá bunch of key ṣùgbọ́n tí kọ́kọ́rọ́ kan ṣe ìbá ń bẹ ní ọwọ́ rẹ̀ tí ń ṣe Jésù kò sí ilẹ̀kùn sí kò lè ṣí ó ní òun lòun lè ṣí tẹ́lẹ̀ kankan ò lè tì òun lòun lè tì tẹ́lẹ̀ kankan ò lè ṣí ó sọ fún Pétérù pé mo ti fún ọ ní kọ́kọ́rọ́ ti ìjọba àrùn yìí ohunkóhun ní tó bá ti dè á dè ohunkóhun tó bá ti tú àjẹpẹ́ àtú Jésù ní kọ́kọ́rọ́ tó nílò ìjọ ohun hàn ìjọba sínú ayé rẹ̀ tí Jésù bá wà bẹ nínú ayé rẹ̀ o láti ṣe ìfẹ́ rẹ̀ má jà á tọ́ra wa jẹ torí pé ó sọ pé tí wọ́n bá fẹ́ mi tí ẹ bá fẹ́ràn mi ẹ ó pa òfin mi náà gẹ́gẹ́ bí o ti wí nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 15 rẹ̀ nínú ṣíṣe èyí tí o bá ti ní kọ́kọ́rọ́ yìí lọ́wọ́ èṣù gan máa sá fún ọ kọ́kọ́rọ́ tí mo sọ ni àṣẹ nínú orúkọ rẹ̀ òun ni ó ṣílẹ̀kùn ayọ̀ fún ayé rẹ̀ òun ló lè ṣílẹ̀kùn tí ọ̀tá ti tì òun ló lè sọ ìmọ̀ àwọn alágbára kòkò di asán lórí rẹ̀ nítorí náà gbìyànjú ní gbogbo ọ̀nà lónìí rí pé o ní Jésù nínú ayé rẹ̀ rí pé òun bá a rìn rí pé òun ṣe ìfẹ́ rẹ̀ rí pé òun dúró láàyè rí pé kí Sátánì kó má gba kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ògo fún ayé lọ́wọ́ rẹ̀ jẹ́ ká gbàdúrà ká má dé ìnà pẹ̀lú bí mo ti fẹ́ gbàdúrà mo fẹ́ kó o mọ̀ ṣe àmì torí pé ọ̀run fẹ́ fi kọ́kọ́rọ́ ayò náà lé lọ́wọ́ báyìí bàbá ní orúkọ Jésù ọmọ ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù gbogbo àwọn tó gbọ́ ètò yìí àti àwọn tó gbàgbọ́ tí wọ́n fi ń ṣe àmì mo pa aláṣẹ nípa májẹ̀mú ọ̀rọ̀ Olúwa Ọlọ́run ọ̀rọ̀ kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìṣerere ayé àwọn wọ̀nyí lónìí Olúwa fi lé wọn lọ́wọ́ gbọ́ kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ilé rẹ tó fi kó ní àgàn tó di ìyá ọlọ́mọ kọ́kọ́rọ́ tó máa ṣílẹ̀kùn ọrọ̀ fún ayé rẹ tí wàá kó láàrin àwọn olòṣì kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ìgbéga fún ayé rẹ tí wàá kó níbi tí ọ̀tá ti ń fi ògo rẹ gbólẹ̀ lónìí ẹ̀mí mọ́ kó fi kọ́kọ́rọ́ náà dé ọ lọ́wọ́ Jésù ní kọ́kọ́rọ́ yìí òun gangan ní kọ́kọ́rọ́ tí mo sọ òun ní àṣẹ tó lè pa ẹkún rẹ rẹ́ òun ní àṣẹ tó lè mú òkùnkùn kó lórí ayé rẹ tí ìmọ́lẹ̀ àti ògo ayé ìtìlẹ́ náà yóò sì tàn yóò farahàn láti òní lọ bí orúkọ Jésù bí o ti ń fi ayé rẹ fún Jésù àwọn tilẹ̀ ti ṣáko o wá gbọ́ ọ̀rọ̀ yóò sì ń padà ó yá kí ọ̀run kó fi kọ́kọ́rọ́ àṣẹ lé ọ lọ́wọ́ láti òní lọ ohun tí ìwọ náà bá ti dè ó yá ọ̀run dè é ohun tí o bá sì ti tú ọ̀run tú nípa agbára ìdèrú àgùntàn láti òní lọ lọ́sẹ̀ yìí lóṣù yìí lọ́dún yìí ilẹ̀kùn ayọ̀ rẹ̀ ṣí ó sì yin Ọlọ́run lógo mo á gbàgbá pé ní ìkẹyìn ayé a ò ní sọ ìjọba Ọlọ́run nù kọ́kọ́rọ́ ìjọba Ọlọ́run èṣù àti ẹ̀ṣẹ̀ kò ní gbà lọ́wọ́ ẹ̀mí àti rẹ̀ ó ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín ògo ni fún Ọlọ́run lókè wọn.